فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. قال شيخ الإسلام أبو العباس أحمد ابن تيمية رحمه الله: وقوله تعالى: وهو شديد المحال، وقوله: ومكروا ومكر الله والله خير الماكرين، وقوله: ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون، وقوله تعالى: إنهم يكيدون كيدا وأكيد كيدا، وقوله تعالى: إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا، وقوله تعالى: وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. أرجوكم الله وبارك الله سبحانه وتعالى سيدنا تبارك صلاة نبي محمد صلى الله عليه وسلم àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti oníkálukú wa ìkẹ́ Ọlọ́run tí kan bá wa gbé. A ní tẹ̀síwájú lórí ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run Allah subhanahu wa ta'ala tí a ń gbé ẹ̀wò nínú tírà Al-Aqeedah Al-Wasitiyyah tí a fáwà gbà wọ́n Shaykh al-Islam Abu al-Abbas Abu al-Barakat Ahmad ibn Taymiyyah rahimahullah tí ó kọ́. Àlàyé ṣe wáyé lórí àwọn àyá Al-Qur'an al-Karim tó fi àwọn orúkọ Ọlọ́run ọba nílẹ̀ àti àwọn ìròyìn Ọlọ́run ọba pẹ̀lú. A máa tẹ̀síwájú ní èyí níbi tí agbéjáde dúró gbẹ̀yìn. Àfáàwà Ibn Taymiyyah rahimahullah òní qawluhu òní nínú àwọn àyá Al-Qur'an al-Karim náà rọrùn ọba Allah subhanahu wa ta'ala tó ń fi àwọn ìròyìn nílẹ̀ fọ́lọ́run. Òun náà ní tọ́nà ọba sọ wípé wa huwa shadidul mihal. Ọlọ́run ọba olóhun jẹ́ ọba kan, òun jẹ́ Ọlọ́run kan tó dá sí wípé shadidul mihal, òun lé púpọ̀ ní ìtàn pé ní al-mihal. Àwọn afẹ́sìn wọ́n ṣàlàyé wọ́n ní tí wọ́n pè ní al-mihal ó náà ní ìgbámú. Ọlọ́run kó gbáyàn mú àwọn tí wọ́n ṣe tọ́lọ́run, tí wọ́n sin Ọlọ́run ọba, tí wọ́n kò fi Ọlọ́run ọba mọ́. Ìgbámú tọ́lọ́run ọba tí ó gbá wọn mú Ọlọ́run ọba òun lé kókó lórí eléyìí. gbogbo ẹnikẹ́ni man tagha alayhi wa ata wa tamada fi kufrihi tó dá sí pé ó gbẹ́rù kan rí kúrò níbi òfin Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, ó kọjá àlà, ó tún tẹ̀síwájú níbi máa ṣe kèfèrí sọ́lọ́run. Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní wa huwa shadidul mihal. Ọlọ́run Ọba òun lé kókó níbi ìgbáyẹ̀ mú, tó túmọ̀ sí pé
apá ọlọ́run ọba kò sẹ́ni tí yóò ká nínú wa bápá ọlọ́run ṣe ká dúdú bẹ́ẹ̀ ló ká funfun bápá ọlọ́run ṣe ká ẹni eré bẹ́ẹ̀ lápá ọlọ́run bá ká ìdíbi náà pẹ̀lú kò sẹ́ni tọ́nà ọmọ ò lè mú nínú àwọn ẹ̀dá rẹ̀. àwọn míì nínú àwọn afá wọ́n ní ìtumọ̀ al-mihal onáà ní al-makru al-makru òun ni bí ète ìtàlẹ́pẹ̀ ní bí ète kí èèyàn dá ọgbọ́n léjì dá sí pé ọgbọ́n yìí ọgbọ́n tó dáa ni táwọn ẹ̀ bá gbọ́ tó bá rí ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé afẹ́fẹ́ kó nira bẹ́ẹ̀ nìyẹn ni. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ìròyìn al-mihal gbọ́nà ọba tí máa ń gbá nínú àbí ìròyìn al-makru ìròyìn ọba tí máa ń múyàn síkú tí máa ń dẹ́gbẹ̀ mú ni àbí al-kayd ọba tí máa ń plot against ẹni. àwọn ìròyìn yìí kìí ṣe àwọn ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́run tá a máa fi ròyìn ọlọ́run. turukọ náà Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹsì ni ọlọ́run ọba kì í lo àwọn ìròyìn yìí yẹn nígbà àwọn ìròyìn yóò wà pẹ̀lú ìròyìn ọlọ́run sọ fúnra wa pé ìròyìn ọlọ́run oríṣiríṣi ń bẹ ìròyìn ṣíṣe ń bẹ ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́run tí ó fìgbà kan kúrò pẹ̀lú ọlọ́run ìsì ń bẹ àwọn òròyìn tó kó dá sí wípé a máa bẹ pẹ̀lú ọlọ́run bá nígbà kan ìgbà míì kò ní sí pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà ní bẹ nínú àwọn òròyìn ọlọ́run tó dá sí wípé ọlọ́run bá gbá dànù ìgbá dànù tó gbá wọn dànù láàfin kejì rẹ̀ ilẹ̀ fọlọ́run ṣùgbọ́n àwọn ilé ìta sọ yìí òun ni bí àwọn òròyìn yóò sí kì í ṣe òròyìn ọlọ́run ṣùgbọ́n náà ó máa fi irú rẹ̀ bá yàn lò lókùn ìgbà tí yàn bá fi irú rẹ̀ bọ́ lọ́wọ́ bá lò ẹni bá dá èdè sọ́lọ́ ọlọ́run ó dá èdè sí ẹni bá ṣe káyidù ẹ̀rí tó plot sọ́lọ́ ó plot against ọlọ́run ọlọ́run náà plot against rẹ̀ ǹjẹ́ ìròyìn ká tètè ṣé ìròyìn ta lè fi lọ́nà ọba ká ní ọlọ́run bá ọba tètè rí rárá iṣẹ́ ọba tètè torí pé ìròyìn ètè dídá kì í ṣe ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́run tá a fi pé lára ìròyìn ọlọ́run ọba òlélẹ̀ rárá ṣùgbọ́n tí yẹn bá fi rẹ̀ bọ́ ọlọ́run bá lò ọlọ́run fi rẹ̀ bẹ́ẹ̀ ní ẹ lò á rí i pé yàtọ̀ wà láàrin méjèèjì. ọlọ́ọ̀bá ní wọ̀wọ̀ shadidul mihal òun ọlọ́ọ̀bá òun ọba shadidul mihal ọlọ́ọ̀bá ní kókó níbi ìgbanimú a máa mú yàn nígbà tí yàn lérò bẹ́ẹ̀ sì ni tí yàn lérò pé yóò jẹ́ yóò padà di ọlọ́ọ̀bá ajẹ́ kó di kó tún wọ̀wọ́ jù bẹ́ẹ̀ lọ agbára ọlọ́ọ̀bá kà afáwa ó ní waqawluhu wa makaru oníbàkanáà ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala tọ́nà ní wa makaru ọ̀rọ̀ ní wa makaru pé àwọn ẹni wọ̀nyí makaru wọ́n ṣe makru al-makru gẹ́gẹ́ bá ṣàlẹ́ fúnra wa ìran ìdẹ́tẹ̀ ni al-makru ká tètè ká plot ká rò bẹ́ẹ̀ ìgbà lọ́wọ́ gbà ní kọ́lọ́mọ́ gbà bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ gbà bòmí ká rò bẹ́ẹ̀ alẹ́ ní kọ́lọ́mọ́ jẹ́ gbégbá lẹ́gbẹ́jọ́ sàn ọlọ́run ní wa makaru ọlọ́run ní àwọn ènìyàn yìí wọ́n ṣe makru wọn lọ wa makara Allahu ọlọ́run bá náà ní òun náà ṣe makru wallahu khairul makirin
ọlọ́run ní wọn náà bá Allah subhanahu wa ta'ala òun ni ọba tó fi ń ṣe mọ́kìrù tó dáa khayrul makirin òun ni ọba tó lóore ní gbogbo àwọn tó máa ń ṣe mọ́kìrù tó túmọ̀ sí wípé ìròyìn yìí kìí ṣe ìròyìn kan táwọn fi ròyìn ọlọ́run gangan bí ìbá ṣe pé wọ́n fi bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ bá lò ọlọ́run ọba ò ní fi bẹ́ẹ̀ bọ́ wọn lò àjásí wípé èyí tó ń bọ́ lọ́wọ́ bá lò yóò mọ bọ́ sí ìròyìn ìkọjá àlà ìròyìn àbùkù sọ́nà ṣùgbọ́n ìbálòpọ̀ náà bá fi irú ìròyìn bẹ́ẹ̀ bá wọn lò á máa jẹ́ sí déédéé ọlọ́run bá ṣe déédéé pẹ̀lú wọn ọlọ́run bó kọjá àlà ó ṣe déédéé pẹ̀lú wọn ọlọ́run wà mákàrú ọlọ́run wà mákàrú ọlọ́run láwọn ẹnu wọ̀nyí wọ́n ṣe mọ́kìrù wà mákàrú ọlọ́run náà ṣe mọ́kìrù tó túmọ̀ sí pé táwọn ẹni wọn yóò bá ṣe mọ́kìrù ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ní ṣe mọ́kìrù pẹ̀lú wọn. áyà yìí ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ ní pé ìdí náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nípa lára àṣìṣí àwọn Bani Israila àwọn tó kiri Bani Israila nígbà tí wọ́n kò tó pèrò láti pa ànábì wa Isa alayhi salatu wa salam kílẹ̀ ṣe Isa ẹ̀rí ẹ̀ṣẹ̀ rẹ̀ ju pé ó sọ fún wọn lọ ibudullah ẹ̀sìn ọlọ́run ọba nìkan ṣoṣo ẹ má sì kan lẹ́yìn ọlọ́run nìkan náà ní ẹ̀sìn ọba tí ò lórogún ni ọba tí ò bímọ ni ọba tí ò tẹ́lẹ̀ kó òbí ní ìṣàládùn wà ní sẹ́yìn ó já sí pé ìjì anábì wa iṣẹ́ tó ń sọ yìí kí ló dé tó fi wá bí ìyà lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí kèfèrí ara wọn wọ́n pète pèrò lórí báwọn ṣe pàdánù wa Ìsá alayhi salatu wassalam wa makaru wọ́n dètè gbogbo ìgbìyànjú ni wọ́n gbà yìí pé ìwọ arákùnrin yìí á yanjú rẹ̀ á pa ẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá náà wá dé pẹ̀lú wọn nígbà wọn fẹ́ pa ẹni tí wọ́n rí tí wọ́n fẹ́ pa kìí ṣànábì Ìsá ẹlòmíì yìí náà òun ni ẹmú kọ ìwọ ní Ìsá fẹ́ alẹ́ mi kọ́ ètè táwọn dání fáwọn ẹ̀pà náà bí ọlọ́run ṣùgbọ́n nínú agbára ọlọ́run fẹ́ lómi ìrọ́pọ̀ ànábì rẹ̀ subhanallah tí wọ́n rán nàbì Ìsá alayhi salatu wassalam wọn ò rí pa lọ́nà ni wà máa qataluhu ọlọ́run ni wà qawluhum inna qatalna Ìsá ibn Maryama ọlọ́run ni wà tí àwọn kèfèrí Yahudi Bani Israila tí wọ́n sọ wípé àwọn làwọn pa Ìsá ọmọ Maryama ọlọ́ni wà máa qataluhu ọlọ́ni wò pa wà máa salabuhu bẹ́ẹ̀ sì ni wọ́n má gbẹ̀rẹ̀ walakin shubbiha lahum ṣùgbọ́n ọlọ́run bá ní òun fẹ́ lómi ìrọ́pọ̀ ẹ̀ wọ́n fi rú wọn lónìí ìrẹsì kan náà gbọ́ Ìsá alayhi salatu wassalam òun kọ́ ni wọ́n pa bẹ́ẹ̀ sì ni òun kọ́ ni wọ́n kàn má gbẹ̀rẹ̀ ìlú ọlọ́run ní bá rafa'ahu Allahu ilayhi ọlọ́run ní wọn náà bá Allah subhanahu wa ta'ala òun gbé egun sókè sánmà lọ́sọ́dọ̀ wọn náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olúwalẹ̀ lam yabqa min ad-dunya illa sa'a tó bá yẹ pé kò sí tó kù nílé ayé yìí tí láyé parẹ́ tó ju dédé sáà lọ àsìkò díẹ̀ lọ ó ní lọ́wọ́ sáà lọ́ olóòlù àwọn yóò tó fẹ́ ilé ayé yìí á tún fẹ́ sí hatta yanzila Isa ibn Maryam títí tí Isa ọmọ Maryam ọdún sọ̀kalẹ̀ tó túmọ̀ sí kò sí ilé ayé ò ní parẹ́ àbí kí ọmọ Maryam kó sọ̀kalẹ̀ àwọn ìwà Isa alayhi salatu wassalam ilé ìdíje Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fún ilé wal hadithu ala dhalika mutawatira àwọn ọ̀rọ̀ Ànábì lórí eléyìí ó pọ̀ jantirẹrẹ ó nílẹ̀ jantirẹrẹ káfí wá rí èèyàn kò ní ara Ànábì Ìsá ní padà wá mọ́ àrùbẹ̀ yẹn
gẹ̀ríbù nínú àwọn èèyàn tí Ànábì sọ fún wa pé tó bá di gbẹ̀yìn ayé àwọn kan ó mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n fún wọn ní ròwé bídọ̀ àròwé bídọ̀ àwọn sàmbé ìlú Ànábì wọ́n ta ní ròwé bídọ̀ Ànábì ní arọ́dúnrún táàtì fi amri àmà wọ́n ní àwọn èrè yẹn táàtì wọ́n ní arákùnrin hàdà táàtì ẹ̀ gbọdọ̀ kó mọ́ sọ́wọ́n yìí wọ́n ní kó o jọkùnrin kódà o jẹ́yàn gan o ṣe yàn gidi táàfẹ́ nígbà wà táàfẹ́ pé nǹkan tó ó wà valueless less important tí ó wúlò rárá láwùjọ alhamdulilayi lówó ǹjẹ́ kẹ́nìkan wá bọ́ ẹgbẹ́ ẹ̀bẹ́ ẹ̀rí wọn ni yẹ̀yẹ́ yan níwọ̀n táàfẹ́ mọ́ bàbá ó yàn gbé kùsì arábà Muhammad sọ̀rọ̀ ni àwọn ẹni wọ̀nyí àròwọ́ ibidọ̀ ó náà náà kò ní arọ́dúró àtààfẹ́ èèyàn yánwó èèyàn ránwó èèyàn dígidígi èèyàn játíjátí ti amúni àmà wọ́n máa dá sọ̀rọ̀ ọ̀rọ̀ wa mùsùlùmí irú wọn láwọn gbọ́ tó mọ̀ sọ yìí pé Ànábì Ìsá alayhi salatu wa salam padà wá mọ́. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ète wọn tí àwọn ìfèrí Bani Isra'ila dá páwọn fẹ́ pa Ìsá ọmọ Maryama ọlọ́run ní wọ́n dètè gbọ́dọ̀ náà délé pẹ̀lú wọn títí yé ìdílé náà bá dá pẹ̀lú wọn ó bá mu àbí ò bá mu títí yé bí àpẹẹrẹ kágbésílà káyọmẹdé nìyẹn. afẹ́wọlé afẹ́jáde ìfọ́ àlàrẹ́ ti yàrá wa èkúté yóò wá pẹ́gọ́ ẹ̀mọ́tìmọ́tì yẹn pẹ́gọ́ àmì òkú adrọ́j yes èkúté máa wá drọ́j sẹ́nu náà tá a bá ti wọlé báyìí akàbá wọlé pẹ́ kí ló ti yẹ ó dédé àbí ó pẹ́gọ́ ó drọ́j láti lè dédé pẹ́ bá wọlé pàtàkì náà ti di kó ti wọlé àwọn náà wọlé àṣìkí náà ti méjì àṣìrà gọ́ọ̀mù àfẹ́jáde nítorí ẹ̀ tó ti yé yóò bá tẹ̀síwájú kó wọ́n dání báyìí ètè tí wọ́n dàbí òdà tí ẹ̀ dàbí òdà yóò sọ pé ètè ìran méjì ni ìkan ń bẹ wọ́n máa fi ń yin ni ìyẹn ní ìkan ó wà mọ̀mọ́dọ́ ìkan dà ìkejì mọ̀tòmọ́ọ̀mù wọ́n máa fi bú ni tó ti yé èyí tí àwọn Bani Isra'ila kékeré Bani Isra'ila tí wọ́n dá nípa sára sí Ànábì wa Isa alayhi salatu wa salam èdè tí ò dáa ni ṣùgbọ́n tí wọ́n bá ṣe pẹ̀lú wọn èyí tó dáa ni lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala a máa bá wa dédé lókùn bàtà náà bá ti ń dédé pẹ̀lú ẹ̀ tó ìbá wa dédé tọ́lọ́ bá wa dédé ó dáa torí pé ìyàtọ̀ akọ́sọ́lọ́ọ̀ bá nìyẹn ṣùgbọ́n èyí táwọn adásọ́ náà kò dáa adásọ́ ìròyìn yìí orúkọ wọn jọra wọn ní ìgbẹ̀yìn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdájọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní pẹ̀lú ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a ní fi ìròyìn yìí a ní fi ilẹ̀ fọ́lọ̀ sọmánúyà fa alájà sísítà òkè ẹ̀ka ìròyìn márùn-ún nínú ìròyìn ọlọ́run ọba onímọ̀ ni ọba alágbára ni ọba tí wọ́n gbọ́rọ̀ ni lókùnkọ̀ ọba tí wọ́n dédé ni tí wọ́n ti sọ yẹn ó ti ròyìn ọlọ́run pẹ̀lú tí ọlọ́run kò jẹ́ ọlọ́run bá ti ọba tí wọ́n dédé ṣùgbọ́n bí wọ́n bá fi ìdìbò náà bá lò ọlọ́run bó fi ìdìbò lò àjẹsáwù ní jésù àmì irú rẹ̀ tí wọ́n bá fi bọ́ náà bá lò irú ẹ̀ ọlọ́run bó fi sàn ẹlẹ́sàn so ìròyìn ète dídá kìí ṣe ìròyìn àzàlíyà kìí ṣe ìròyìn tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ayẹyẹ ìròyìn ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lọ́wọ́ bá náà sì yí
kì í fi ìròyìn yìí kì í fi báyàn lò àfìgbà tí yàrá tó fi rú ẹ̀bọ́n náà bá lò. qawluhu áyà míì àbí nígbà ìyá ẹ̀yọ́ náà ni wallahu khayrul makirin ọlọ́run wọn máa bá Allah subhanahu wa ta'ala aqwal mujazin wa aqdaruhum ala al-iqab min haythu la yashur al-mu'aqab ọlọ́run wọn bá Allah subhanahu wa ta'ala òun ni khayrul makirin òun ni ọba tó fi ń lóore lórí gbogbo àwọn tó máa ń dètè ṣé ti yé tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ń dètè sọ́nà bíi wọ́n kẹ́yìn sófin ọlọ́run bíi wọ́n gbógun ti àwọn ẹni ọlọ́run bíi wọ́n yẹ̀yẹ́ àwọn tí àmì ẹ̀sìn bẹ lára wọn tọ́lá àwọn bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ bá wọn ń dètè ni èyí tó ń dá yìí gan ó ṣe é ṣe kó láti pé nínú èyí tó ń dá yìí gan lọ́lọ́run ọba ó ti gbé ẹ̀sìn rẹ̀ ga tí wọ́n sì mọ̀ adájọ́ pé èyí táwọn ọmọ ń dá gan ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan fún rẹ̀ òun gbóhùn lè mọ ìgbẹ̀yìn èyí tó ń dá kò ń wò mọ́ ẹ̀rí kò mọ ìgbẹ̀yìn ó kàn ń dá náà ni bóyá yóò wúlò fún àbíkò ní wúlò fún bóyá yóò gbé àbíkò ní gbé ṣùgbọ́n náà bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́ ń bá fẹ́ tètè pẹ̀lú ni ọlọ́run ti mọ ìgbẹ̀yìn tí ó jẹ́ èdè tí ó dá pẹ̀lẹ́ náà nínú suratul Ma'arij là ọlọ́run bá ní nínú suratul wà ní tó tẹ̀lé sura yìí was-sama'i dhatil buruj suratul buruj ìtẹ̀kọ́ bẹ nínú ẹ̀ kánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa nípa ìtàn ọba kan ọba ńlá ni wọ́n ní ọmọ kan ó jẹ́ ọmọ ọkùnrin ọlọ́run ní wa ma naqamu minhum illa an yu'minu billahi al-'azizil hamid ọlọ́run ní kò sí tó fà táwọn ẹni wọ̀nyí nínú àwọn kèfèrí tí wọ́n fi ń gbẹ̀san lára àwọn mùsùlùmí ju wípé illa an yu'minu billahi al-'azim torí pé wọ́n láwọn nígbàgbọ́ ní ọlọ́run ọba Allah nìkan náà ni wọ́n gbọ́ náà wọn gbọ́ wọ́n sì ń tẹ̀lé òfin ọlọ́run eléyìí ló mú wọn táwọn ẹni wọn yóò wá dètè pé kò sí tó jọ ẹ á pa yín. anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ Bukhari ó sọ ìtàn tó nídìí sí fún wa ọba kan bẹ kánábì tó dé nínú àwọn bàbá ní Israẹli ni ó wá bí ọmọ ọkùnrin ọba yìí ó wá fẹ́ torí pé òun làwọn aráàlú rẹ̀ mú gẹ́gẹ́ bí ọba àtọ́lọ́hún wọn ó wá fẹ́ kọ́dá tó bá tiẹ̀ kú kí ọmọ òun tó ń bí lọ́kùnrin ṣoṣo kó tẹ̀síwájú pẹ̀lú ìjẹ ọba àti ìjẹ́ adarí ìlú táwọn yóò mọjú bá fún mọjọ́ sí nítorí wàá kò ní pé kí ọmọ yìí kó lọ kọ́ ẹ̀kọ́ babaláwo ẹ̀kọ́ ṣègùn wọ́n ní dìfá wọ́n ní tẹ̀fá yẹn ẹ̀kọ́ kìfìrí ó wá lọ fa ọmọ yìí lé babaláwo kan lọ́wọ́ nílùú ìlú kan náà wà ọ̀pọ̀ ibi tí babaláwo yẹn wà jìnnà sí pálásì ọba náà ọmọ yìí ìmọ̀ ń lọ ìmọ̀ ń bọ̀ ó wá ìjọ kan wọ́n wá lọ́nà ó wá pàdé mùsùlùmí kan tí yẹn ṣe wáàsí tó ń sọ̀rọ̀ lọ ó wá dúró wọn gbọ́rọ̀ lọ la ilaha illallah la ilaha illallah bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ lọ ìdúró tó gbọ́rọ̀ Ọlọ́run tó fi gbọ́rọ̀ Ọlọ́run yìí ó fà á kọ́mọ yìí pẹ́ dé ọ̀rọ̀ babaláwo kó pẹ́ dé skul pọ̀tọ́mọ pẹ́ dé skul ẹbí ọ̀gá tó fẹ́ kó ṣe lọ́dẹ̀ òun bá wí tọ́mọ ibà tí wọ́n ń pọ̀ wálé á tún dúró sílẹ̀ á tún mọ gbọ́ wá sí ó fà á máa fi pẹ́ dé ọ̀dọ̀ ọba ọlọ́run tún bá wí síbẹ̀síbẹ̀ ọmọ yóò dùn ó sì máa ń dúró gbọ́ wá sí i máa ń dúró gbọ́ wá sí i àwọn èèyàn gbọ́ wá sí i bóun dúró gbọ́ wá sí i ó wá jọ náà ọmọ yìí wá kúrò lé ó lọ sùn bóyá lọ lọ́nà kí n dúra bàtà
èdò ńlá kan wá blọọkì ọ̀nà mọ́lẹ̀ bí wọ́n pé àwọn tó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ò ráyè kọjá àwọn tó ń bọ̀ níbí ò ráyè kọjá sọ́hùn wọ́n dúró ni lẹ́gbẹ́ lómi lé gbogbo nọ́mọ̀ nínú oògùn nínú gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ nǹkan kò sí kankan ọmọ ìwà ni ìtí bàbá aláwo ń kọ́ òun ni pé bàbá òun ni ọlọ́run àtàwọn òòṣà wọn ìtí àbá ń kọ́ òun ni pé ọlọ́run ẹ̀kan ṣoṣo ni kò lórúkọ ẹni kò sí bí kò tún mọ bẹ́ẹ̀ ni kò lọ́mà kan tọ̀ màá mọ̀ lẹ́nu ọlọ́run ló lágbára jù ẹgbẹ́ ọmọ ìkéré bí àwọn ọmọ wa náà ní pé ẹlẹ́mìíràn ní pé òun fẹ́ mọ̀ pé ta ló lágbára nínú ìyẹn wà ní àbúrò láti ẹgbẹ́ mi tẹ́wà ti di gbé adá ìbámu tí a bá fi lè pẹ́ máàmù lágbára jù náà bá ọmọ wa ní òun fẹ́ mọ̀ pé ọlọ́run ló lágbára jù náà méjèèjì wọ́n ní ìwọ ètò yìí tó bá dá sí pé ọlọ́run babaláwo òun ló lágbára wọ́n kúrò nínú wa yìí wọ́n tó wáyé pé ọlọ́run àfárà ló lágbára kúrò nínú wa yìí ọmọ yóò ti sọ̀rọ̀ ìdílé èdè ẹ̀kọ́ ò bọ́ kúrò lọ́nà wọ́n bá ní ọdún wa dájú báyìí sí náà ó ti lódodo àbí ó ti rí kíni àyínú ní kíni àyínú kíni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilmu ní yẹ̀kíni ló ń gbọ́ ìmọ̀ òdodo ló ń gbọ́ ó ti wá rí kíni àyínú ní yẹ̀kíni ó ti rí mírèkù ọmọ òsánlé fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni kò dọ́dọ̀ àfá rẹ̀ kò dọ́dọ̀ kò lé sí ọ̀dọ̀ títà rẹ̀ kó sọ bẹ́ẹ̀ sì kò sọ fún àfá rẹ̀ pé báyìí ni tọ́wọ́n bá ti wá kúrò lé àtẹ̀kọ̀ sọ́dọ̀ àfá ní halkọ̀ àbálẹ̀ kọ́lá ń pè ẹ̀rọ halkọ̀ ti wá gbẹ́gbẹ́ wọ́n sọ fún ọgbọ́n sálkọ̀ ó lò wá sálkọ̀ halkọ̀ ti wà pẹ̀lú kánábìlì lálkọ̀ ti wà ọmọ yóò fi sálkọ̀ àfá ní wọ́n gbọ́ kò dọ́dọ̀ babaláwo wá ránṣẹ́ sílé pé ìmọ̀ ẹ̀rí látijọ́ yìí bí ó ṣe bí ọmọ nìyẹn kódà nínú hadith wọ́n sọ pé nǹkan kan padà ṣe bàbá rẹ̀ gangan bàbá ẹ̀ gangan àrùn kan ṣe bàbá ẹ̀ àrùn tó ṣe bàbá yìí wọ́n wá lọ fún babaláwo wá pé babaláwo kó wá kí ọ bàbá yìí bàbá gbìyànjú gbogbo awo àti gbogbo ike àti gbogbo ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ọmọ wa gbọ́ yàrá rẹ̀ pé ní tó sọ kéde òbí lọ ó tún wá sọ rú ẹ̀ ọmọ gbádùn ọmọ ẹ̀sẹ̀ gbádùn ọmọ ní ewu ló sọ lẹ́nu yìí kí la ní kó lọ kọ́ kí ló wí yorùbá mọ́ kò wọ́n ní kòkòrò túbà fi ṣe sí gbóngbó imú ní ti máa ń mú ni so n tó fẹ́ ṣe nìyí rárá kó wá tó di gbogbo ìjáde ìlú níwà kọ́ pa ẹ̀ bàbá wa pe àwọn ọba ó wá pe àwọn apààyàn ó yẹ ẹmu lọ sókè ìyẹn ní òkè ńlá ẹ lọ jùlẹ̀ ẹ jù kó jábọ́ kó larí mọ́lẹ̀ kó kú tó bá ti kú sí ní ẹgbẹ́ Islam tó máa gbé dání ó sì ní ẹ ó parí náà nù nígbà tí wọ́n lórí òkè ọmọgbọ́n ò mọ̀ wọ́n ní kí lè fẹ́ fi mi ṣe ọba ní apẹ́ ni àájú ẹlẹ́sìn tó kù ẹ̀yẹ pa mí ni ẹ bá ti sọ wọ ọlọ́run tó bá yẹ pé òdodo ni wọn náà bá kọ̀ ọ̀kan tuntun ní bá ń milẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ bá ń mọ̀kì mọ́ wọn lẹ́sẹ̀ kí wọ́n jábọ́ kí n sọ̀sẹ̀ ní ìlọ́lé kò tí sọ̀rọ̀ yìí tán gidigidigidi gbogbo wọn rí wọ́n ọmọdé lé fún rẹ̀ àwọn tán ní wọ́n lọ pẹ́ pẹ́ ọlọ́run bá tí mo ń sìn kò ti gbé mi galé wọn lórí ok ẹ̀yin ẹ̀ mú wọ ìwọ ẹ̀ mú ẹgbẹ́ ọkọ̀ ojú omi tẹ bá dé àárín omi ẹ jù sínú omi pàtàkì náà kò sínú ọkọ̀ ojú omi náà lọ ọmọ nígbò là ń lọ nà bàbá ẹ̀ ń gá lọ pa ẹ̀ ẹ fẹ́ parí ẹ bá ti sọ pàtàkì débi tó ti jù síbẹ̀ ọmọ bẹ̀ lọ́hùn kàkà kí
kọ́mọ tẹ́ẹ̀dì sínú omi kọ́mọ jábọ́ sínú omi àwọn gan náà jábọ́ sínú omi àwọn olómi gbé lọ ọmọ sì lọlé padà ọmọ bàrà ọba kílẹ̀ náà ṣe gẹ́gẹ́ náà kílẹ̀ náà ṣe gẹ́gẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ kú lọ́pọ̀lọpọ̀ kílẹ̀ náà ṣe gẹ́gẹ́ náà mo fẹ́ pẹ́ mi náà ẹ̀jẹ̀ pa mí ẹ̀ lè rí mi pa ọlọ́run tí mo sì ń kúlẹ̀ fún lágbára lé lórí jẹ́jẹ́ pa mí kí ló dé mo fẹ́ pẹ́ ìpín ìgbà tó lè pẹ́ ẹ̀gbọ́n di méjì mẹ́ta mẹ́rin ẹ̀gbọ́n tí wọ́n ti mú ọ náà nù wọ́n bá ti bẹ́ẹ̀ nígbà tó fẹ́ pé Islam nínú fámìlì báyìí wọ́n fi di pé Abdullahi wọ́n fi di báyìí pé inú gbẹ́ ẹ̀kọ́ náà ló yọ o wọ́n á olùkọ́ tó yẹ pé ó ti di tirikọ́tà Abdullahi sórí ẹgbẹ́ tó lọ mọ́nàmọ́ kí ni wọ́n fẹ́ pa kí ni ìmọ̀lẹ̀ sunna ṣùgbọ́n náà bá Allah subhanahu wa ta'ala ọba tó gbé sunna kalẹ̀ tó gbé Islam kalẹ̀ ó mọ bó ṣe máa ń fọ́yín ìmọ̀lẹ̀ Islam ká mélòó ni ọmọ àfa kò sí tó jọ àfa ní ìjẹ́ kọ́kọ́ ẹ má kọ́ ọdún sunna rárá ẹ má kọ́ sunna rárá àwọn àtòrí àwọn mú ọmọ òní lọ ilé kí ó gan àwọn ní kó lọ ilé ìwé wọ́n tó mọ́bí sí ilé ìwé dé yóò dé pẹ̀lú bòjú yóò gbé súnà dé ọmọ àbúgbò àpẹẹrẹ lẹ́yìn òun lè léyìn fún wa ọmọ wa ní tí bá yẹ pé bá wá fẹ́ pa mí ni ibi tí mo lọ gangan ni mo ti mú tàn yín wá tó sì tẹ́ ẹ bá fẹ́ pa mí ẹ̀mú tẹ́sí gbogbo àwọn aráàlú wa yìí pátá ẹkú gbogbo wọn jọ ẹ kéde gbogbo aráàlú àtọmọdé àtàgbàlagbà àti bàbá àti ìyá kódà ọmọ tó ń pọn lẹ́yìn ẹkú gbogbo jáde kẹwàá sórí mọ́bì lẹ́yìn náà máa wá fún yín ní ọfà kan tẹ́ fà tàbí tẹ́ ẹ mọ́ jù ìyẹn ní àpò tẹ́ jù tẹ́ wọ́n fi jùmọ́ mi tẹ́ wọ́n sọ pé bisimilayi pẹ̀lú agbára ọlọ́wọ́n ọba tó mọ̀ yìí tó ń sì gẹ́ ju máa kú ọba tí ẹ̀ ní kò mọ̀ yìí pé ọlọ́wọ́n ọba ló kọ́ wọn láti dètè ètè tó lóore ní Jésù tẹ́ ẹ pé kò fẹ́ kọ́ mọ̀ yìí káwọn yẹn tàbí gbèsè Islam ló fẹ́ parí kọ̀rọ̀ ọmọ anìkan kó gbọ́ ọ̀rọ̀ àlùjọ ó ti yé nígbà tí ọba ṣe tí ọmọ sọ ìyókù gbọ́ ara àlùjọ gbogbo ara àlù pátápátá náà kó jáde àwọn aṣọ ọmọ ọba wa ní ọba táwọn èèyàn mọ̀ ẹ́ pé kò kí ń porúkọ ẹnì kankan ṣe ń gbọ́ kì í porúkọ ẹnì kan porúkọ ara rẹ̀ òun làwọn èèyàn ń gbẹ́sìn fún wa ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah tí ọmọ yìí tó ń sìn ara rẹ̀ tí ọmọ yìí lágbára báyìí àṣọbámọ́ ọmọ yẹn padà kú ṣùgbọ́n aráàlú pátá wọ́n di mùsùlùmí ọba fẹ́ prevent ẹ̀sìn Islam àbí kó spread aráàlú ní adájúkọ̀ bá wa ọba 419 ní ọba black market má aráàlú ṣe wọ́n yẹ ẹ̀sìn Islam nìyẹn inú wa bí ọba ẹgbẹ́ ẹ̀yìn ní ọ̀ya ẹ̀jẹ̀ náà wọ́n wá gbẹ́ kòtò wọ́n fi àìmọye ìgbà wọ́n fi gbẹ́ kòtò ńlá wọ́n sì fi àìmọye ìgbà wọ́n fi wá igi jọ wọ́n kó sínú ẹ̀ wọ́n wá dáná sí iná wọn mú blabla wọ́n wá ní kó gba wọn aráàlú òun kí wọ́n line up kí wọ́n tó wọ́n wá ń dàbí wọn lẹ́ẹ̀kan èwo ló fẹ́ ṣé Islam ló fẹ́ ní àbí ẹ̀sìn ọba ẹni bá lóun fẹ́ Islam yóò wọ́n náà lọ ẹni bá lóun fẹ́ ẹ̀sìn ọba yóò mọ̀ lọ palace yóò lọ gba ìgbádùn àtẹnumọ́ sẹ́nu wá kalẹ̀ fún un àwọn ẹlòmíì wọ́n tara ìtínà wọ́n làwọn fẹ́ sin ọba ṣùgbọ́n ẹ̀sìn Islam ni wọ́n fẹ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọ́n jura wọn lẹ ẹ̀sìn Islam náà la fẹ́ wọ́n kó sínú náà arábìnrin kan náà ó pọ̀ wọn lẹ́yìn ẹ̀sìn Islam ló fẹ́ ó kàn lọ sínú náà ni ó kú dẹ́ẹ̀ tó kó sínú náà ó wá rántí pé òun mọ̀ tiẹ̀ lọ́mọ lẹ́yìn tóun bá tiẹ̀ ní mọ́ni tóun lè kó sínú náà pẹ̀lú ẹ̀sìn Islam ọmọ tó lẹ́yìn òun kó tó kó ní padà nígbà bóyá iṣẹ́ padà báyìí bọ́mọ yìí sọ̀rọ̀ yìí ọlọ́run ya ummi ọmọ yìí ya ummi wọ ìyá mi wọ́n
udkhuli walakil janna wọnú náà yẹn lọ àjẹ́nà jẹ́ títí ẹ̀ ó jẹ́ nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ lórí ìtẹ́ tó ti yé àwọn ọmọ tó sọ̀rọ̀ ọmọ òpólo lórí ìtẹ́ ọmọ ìyá ìjẹ́bẹ̀ ẹni ọmọ òkókó tó sọ̀rọ̀ ìrẹ́ máa sọ fún àwọn ọ̀pọ̀ wa ma naqamu minhum kò sí tó fà á tó fi àjẹ́ àwọn ẹni wọ̀nyí illa torí pé an yu'minu billahi al-'aliyyil hamid alladhi lahu mulku as-samawati wal-ardi wallahu bi kulli shay'in wallahu ala kulli shay'in shahid ọlọ́run ni torí báwọn ẹni wọ̀nyí nígbàgbọ́ pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ bí sùn lódà fún ọlọ́run Allah ó ní ká tó bíyà yìí fún wọn nìyí wọ́n ń tafẹ́ lọ́bẹ̀ ni pé ẹ̀wù títọ́ bá dá tó dáa ìdí àkọ́kọ́ kó o gbéra rẹ sípò ẹni tó ní uluhiyya ẹni tí yẹ kó wù nìkan lè jọ́sìn tọ́ sí àbó ìjọsìn tiẹ̀ tọ́ sí bó ṣe lè kó mọ́ á rí pé lẹ́yìn kò sí tó ẹ̀ṣẹ̀ ní kúfùrù ní. ẹlẹ́ẹ̀kejì kó o tún máa gbẹ̀bí àwọn èèyàn torí pé àwọn èèyàn rí wípé o ò lẹ́tọ̀ọ́ kí wọ́n jọ́sìn fún ẹ ṣùgbọ́n láwọn ọba tó dètè tọ́mọ ayé tètè sí ọlọ́run wá dètè tó dáa pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bá lọ́run sì máa ń dètè nìyẹn bí ẹ bá dètè sọ́lọ́run yálà ó fẹ́ pa iná súnnà ni ó fẹ́ pa iná ìsìláàmù ni ó fẹ́ yẹ̀yẹ́ onísúnnà ni ó fẹ́ yẹ̀yẹ́ ìmọ́lẹ́sìn ni wàláhì ọlọ́run bó yẹ̀yẹ́ láì lérò lọ́nà tí ó lérò lọ́nà bí yẹ̀yẹ́ eléyìí máa dé pé ẹ̀kọ́ ní fáwọn tá a gbèsè ìsìláàmù dání tá a gbé súnnà dání ká ní istiqama ká dúró ṣinṣin lórí tí ọlọ́run ọba fi rán Ànábì sallallahu alaihi wasallam ká má yẹ ká má bò ká má wọ̀ ká má wọ̀ sí tó máa bú wa pẹ̀lú ìjáàbù wa tó ń bú wa pẹ̀lú ṣìmáàrù wa tó ń bú wa pẹ̀lú sọ́ọ̀sì wa tó ń bú wa pẹ̀lú ìbòjú wa tó ń bú wa pẹ̀lú ṣòkòtò péńpélé wa tó ń bú wa pẹ̀lú gbogbo tó ń jáde sí lára wa eléyìí ò gbọdọ̀ tún kankan lára wa. gbójúrú ẹ̀ lápẹ̀rẹ̀ ìkànnì àwọn ṣúdẹ́ǹtì ni ó parí ní Unilag àti ọ̀gá bíi 7 years ní ti parí obìnrin gbà tó wà ní Unilag ó ń smoke ó máa ń mu gbogbo tó ń mu ní mu fún mu ó sì ń ti ìyá mi ẹ máa rò ìyá rẹ̀ kò fẹ́ ìyá ẹ̀jẹ̀ nínú àwọn ìyá ní àṣà òbí ni inú ìyá rẹ̀ máa ń bàjẹ́ ó máa ń tán káàkiri tí a bá ti wá lọ Dubai tó bá dé àwọn òwe ẹ̀sìn a máa rà ìwé ìlọmọ yìí rí bọ́lá ṣe ju ìmọ̀lẹ́ Islam sí ọmọ ìlórí ẹ̀ nínú wọn ni ókè wọn ṣe sí Islam kò pẹ́ ló bá sílẹ̀ kéwù alhamdulillah súnà ọmọ ga ìjáàbù ẹ̀ ní bó ṣe borí ìmúra rí bó ṣe borí orí lẹ́yìn ìyẹn bá tún gbógun sí àfáà rẹ tó sọ pé kí ní ẹ̀yìn débẹ̀ that was 2009 kò pẹ́ tí mo ti ájí 2009 dé lẹ́bàá bá mi lè ké ó lọ́mọ kó gbogbo ìjábọ̀ wọn pátá ló sùn kódà wọ́n fẹ́ pa ni lórí pé ọmọ ló jẹ́ gbogbo sọ́ọ̀tì aláfẹ́ ẹ̀yẹ sẹ́ ń bẹ́ mọ́ ọmọ ní ìyá òun ti ń bọ̀ ọmọ kó padà sákúrò lé ìyá padà gẹ́tì tó mọ́ wà ìyá wa wá sílé kéwù wọ́n dẹ̀ sọ pé ìyá kan bẹ̀rẹ̀ nígbà ìyá àfílà ni wọ́n ti bẹ́ẹ̀ ni pé èmi yóò ẹ̀sìpẹ́ẹ̀tì àlejò mo kàn lọ nígbà tó afẹ́ wá ìgbà yìí ẹ lẹ́ o ṣẹ́yìn àbá àkọ́mọ kéwù ṣẹ́yìn aláàjì sàyè ṣẹ́yìn lè sọ fún àwọn ọmọ yìí pé kí wọ́n máa tẹ́gbà fún bàbá fún ìyá wọn lé aláìsíkọ́ ṣẹ́yìn lè sọ fún àwọn ọmọ yìí pé kọ́ máa lọ tòbí wọ́n lé wọn ní tòbí kọ́ máa lọ bóòrùn pẹ́kẹ́ bàbá yìí màmá yà ṣẹ́yìn ni ọlọ́run ló sọ yẹn ẹ̀dẹ̀ kí n gbé Kùránì wá gbé Kùránì wá olórí burúkú orí jèrè àwọn ọmọ ẹ̀ eré ni mo kò yọ náà ó rọ yìí wọ́n ní òjò èpè ìjọ náà mo tó rí ó tó fi ṣépè fún mi
30 minutes bó ṣe wá ń ṣe ìyàwó lẹ́wọ́ àmì o àmì wọ́n á fi pé mo ṣe pé mo tún ṣàmì àná ní jèrè àwọn ọmọ rẹ̀ pé àmì o bí ti bá wò pé nígbà tí mi bá wò pé inú wa wá kára yàrá mo ní kó ṣẹ́sì lóòótọ́ ìfẹ́ kó tẹ́sì lẹ́yìn ẹ̀sìkẹ́sì lẹ́yìn ọmọ ọ̀ṣẹ́ sùúrù wọ́n bá mi sọ kí ni wọ́n tẹ̀ bá mi sọ̀rọ̀ olórí burúkú ní ẹ̀mí. bàtà wọn sọ̀rọ̀ tọmọdé padà wá dé àwọn àgbàgbà wọn fún wọn ká lọ tí àgbọn sọ ìtura ọmọ tọ́nà fún ẹ̀yìn òun bẹ́ẹ̀ náà tọ́nà kó fún ọlọmọ bẹ́ẹ̀ ọmọ mẹ́rin pé lòun bí ọkùnrin àwọn mẹ́rin òṣòbí níbẹ̀ òun tó ń jóbìnrin yìí tó ti ìyá tó ti àbọ̀mù 60 òun bẹ́ẹ̀ náà fún òun rẹ̀ tó ń rí ẹ̀sìn sí gẹ́gẹ́ bí àwọn sísà ṣe ń ṣe nísìn ẹ dúpẹ́ fún náà ẹgbàá bí ti ẹ̀ṣẹ̀ ti ibẹ̀ ẹ̀rẹ́lẹ́lẹ́ ọmọdé lẹ́yìn ọkọ̀ ìwọ ọmọ kàfílà olùgbé òṣìṣẹ́ ṣàgbọ̀ bí ẹ̀ṣẹ̀ rọ ìpè fún Ustaz yáyà ẹ̀ṣẹ̀ pé fún náà yẹ pé mi ò dá tí máa fi dá máa gbàgbé jọ náà bọ́ tó ṣẹ́ẹ̀dì tán mo lọ ra káàdì níta ó fi èpè sí mi débi káàdì ó fi èpè sí mi wọlé màtí mo àti tó ń pèrò ó fi ìṣépè lọ mo fi ṣàwọn alọ́tọ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ó fi ìṣépè pé ẹ wá jẹ́ ṣépè náà jẹ́ kí ẹ jẹ́ fi àdúrà yẹn kan sí àbí ètò ọgọ́rùn-ún àdúrà kan irọ́ o gbà tí mo tún wọlé fún fẹ́ẹ́ yan nọ́fìlà fún àbí kí mọ́ṣáláṣí ó tún ṣẹ́ ìpè yẹn ni kò sí tó stop yẹn fún mọ́ṣẹ́ pé mọ́ ìkọ́mọ̀ ni gbà tí wọ́n ṣe ìkọ́mọ̀ tán ó wá tó ṣẹ́ ìpè yẹn wọ́ọ́dú láyé obìnrin òun náà wá ṣe abẹ́kẹ́rù nípa ó kìrù lẹ́yìn ni àwọn tọ́lá ọ̀rẹ́ yìí ó tún gbé èpè yẹn ni àti ṣìkí ó kọ́yàn létí bàtà wọn sọ̀rọ̀ wọn á bèrè màmá ẹsẹ ẹsẹ súnà kan sípè fún Ustaz ẹbí ọmọ níbo ló ti rí súnà tó ń ṣe gẹ́gẹ́ yẹn níbi tí mo lọ ọmọ á ní màá ní Ustaz púpọ̀ ìbẹ́ iná tí pàtó wà ní ìlà tí mo mú tí mo mú bó tí mo kókó yìí káàkiri ẹlẹ́yìn láìkẹ́ àwọn àwọn ìjọba wọn rà wálé láti Dubai yẹn ọmọ sọ̀rọ̀ àwọn tó dẹ̀ wà ń kálẹ̀ rẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún mo tó mọ̀ ń sọ Ustaz púpọ̀ mi tẹ̀rẹ̀ wálé náà ni mo ti rí ìwé yẹn náà ní ìlú bàbá sọ̀rọ̀ mọ́ torí mo ti tẹ́sí ọmọ wà ọdún bẹ́ẹ̀ nínú ẹ̀ báyìí mo fi fóònù bá sọ̀rọ̀ lórí tẹ́sí o àfúrà mi ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó nípa ọ̀rọ̀ tó tí má ní wọ́n sunkún lọ ṣàṣọ̀rọ̀ tó lé ọlọ́run wa ní kó náà kíyà wá sọ àwọn ọ̀rọ̀ yẹn báwọn àgbàlá ẹgbẹ́ ibẹ̀ sí sunkún nìyẹn yóò sunkún wo ǹdí mi fẹ́ nìyẹn o bàbá ẹ̀ bá mi gbé ẹni ọmọ ṣàṣọ gbogbo ẹ̀ lọ́dọọdọ bọ̀dùnmábìlà nígbà yẹn ọlọ́run ní kọ́ ọmọ kó borí ìyá ṣùgbọ́n gbẹ̀yìn ìyá yẹn padà borí ọmọ sísá tí mo sọ yìí ọlọ́run kọ́ ara dá padà ó ti lọ látara frustration ìdààmúdààmú tí yẹ tó dábò tó mùsùlùmí ká dúró tòfin ọlọ́run pẹ̀lú ohunkóhun kó lè ṣẹlẹ̀ bí kékeré bá dẹ̀dẹ̀ sí wa bí mùsùlùmí bá dẹ̀dẹ̀ sí wa lóògbàtà wà lórí òdodo ọlọ́run ó gbé wa níjà tó ń tọ́lọ́run ti wá dẹ̀dẹ̀ ti tiẹ̀ kò sẹ́ńtọ́mọ̀ ọlọ́run ní sàmì stẹ́dì lójú wọn mi ní haythu la ya'lamu ọlọ́run ní tàbí gbá wọn mú á gbá wọn mú níbi tí wọ́n ti lérò wàláì tó yẹ pé ibi tí a ti yà lọ òun náà ní pé nínú àwọn òròyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó dá sí pé ọlọ́run bá máa lò ó pẹ̀lú ẹ̀dá rẹ̀ tẹ́dá rẹ̀ bá lórú ìgbẹ́ tó fi bẹ̀rẹ̀ sí bọ́lọ́run ọba lò kì í ṣe ìròyìn tó ń wà pẹ̀lú ọlọ́run ọba ní ìpìlẹ̀ ìmọ̀ bá èèyàn lò bẹ́ẹ̀ òun náà ní ìròyìn ète àbí ẹ̀dẹ́. lẹ́yìn náà afáwa Ibn Qayyim al-Jawziyya rahimahullah oni inna Allah subhanahu wa ta'ala yaqiduhum kama yaqiduna dina wa rasula wa ibada
ó ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a máa dètè sí gbogbo ẹnikẹ́ni tó bá dètè sọ́lọ́run tó dètè sí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ gbẹnikẹ́ni tó bá fi lè dètè sí àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ó dètè sí irú àwọn yẹn bẹ́ẹ̀ ẹ̀rí a máa mú wọn nígbà tí wọn ò lérò tó eléyìí nínú ẹ̀kọ́ tó pé ìdètè ọ̀nà méjì yìí ìkan bẹ ẹ̀yẹ́ bá ṣàlàyé mahmudun ìyẹn dá ìkan bẹ madmumun ìyẹn ò dá èyí tí yẹn fi gbọ́ náà bá lò níbẹ̀rẹ̀ madmumun ni kò dá èyí tí wọ́n fi bá yẹn lò mahmudun nítorí pé aljazawu min jinsil amal ọlọ́run ọba bẹ́ẹ̀ ni yẹn lò ní irú tó fi gbọ́ náà bá lò. lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala nínú àwọn òròyìn tí a fa àwọn àdìsí ọ̀rọ̀ Allah tó tún mú wá níbí báyìí òun náà ni innahum yakiduna kayda innahum dájú àwọn kèfèrí ìlú Mákkà wọ́n ń pètèpèrò lórí àwọn yìí wọ́n wà nínú ilé nílùú Mákkà wọ́n pe gbogbo ìsọ̀rí ìdílé kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí wa náà ṣe máa ń pe àwọn èèyàn wa ẹlẹ́kùn yá ni wa sílífà ọmọ rẹ ó ti fi bẹ́ẹ̀ kan wa ó ní kíní kan kìíní ó ní kò sí kulẹ̀ ó ní kò sí dàbálẹ̀ wọ́n ní mọ́tò ti rí o báwọn ṣe máa bọ́ sí tètè yẹn bẹ́ẹ̀ làwọn ìpèrí Mákkà náà ṣe pé àwọn ìsọ̀rí àwọn mọ̀lẹ́bí ìdílé wọn wà nínú ilé wọn wá ń ṣe mítìnì kíláàsì fún Muhammadu yìí gan-an bó láti ṣe bó láti fi bó kíláàsì fún oníkálùkù bẹ̀rẹ̀ sí ní mú ìròyìn àbí ìmọ̀ràn oríṣiríṣi wá títí Ìbílísì ṣètọ́nù wá wá ó gbé àwọ̀ èèyàn wọ̀ ó múra bí ẹni ire ó wí láwà ní ó lo pọ̀pá ó lálù kíńbà tó bá kọlẹ̀ kókókókókó tani wọ́n bínú ìmí ìṣàrà òbí o arìnrìnàjò ni mo jẹ́ o ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ní ẹ̀ṣẹ̀ mi ti kan ní ìgbà yìí nípa arákùnrin tó jẹ́ Muhammadu èmi náà sì ní mọ̀nà tó ti fẹ́ fún yín ẹ wọlé ẹni ibi wọ́n gbà ẹ wọlé ẹni tí wọ́n mọ̀ rí bó fẹ́ pa wọ́n ni wọ́n jáde ẹ wọlé má ìbílẹ̀ tó wọlé gbogbo ìmọ̀ràn tó ń kálukú wọn tí wọ́n mú wá nígbà yìí ìfọ́ ọ̀kú tó wọlé kò sí ìmọ̀ràn pípa mẹ́bì nínú ẹ̀ bá ṣe lọ́nà mo tiẹ̀ wọ́n dà ẹ pa ni tẹ́ ẹ bá ti pa ó ti tàn tẹ́ ẹ bá ti pa òun ti lọ ní ẹ̀sìn bẹ́ẹ̀ ti lọ láyé máa tó pariwo kò sáfàní fún mọ́ ìròyìn àbágbàlagbà yìí dà wọ́n yìí bá wọlé ní ète tí wọ́n nìyẹn ṣùgbọ́n ọlọ́run máa dìrì pẹ̀lú wọn ọlọ́run sọ́nà bí wọn Muhammad sallallahu alaihi wa sallam ó yá gbéra lẹ̀ máa lọ ní Madina ìyẹn Ànábì sallallahu alaihi wa sallam àti Abubakar fi gbéra láti máa lọ ní Madina torí pé Ànábì bá ṣì wà nínú ilé àwọn kékeré yìí ti ń bọ̀ wọn fẹ́ pa ọlọ́run sì bá sọ̀rọ̀ pé gbéra lẹ̀ máa lọ lóbi ṣe yíyára lọ sí Madina gbà tí wọ́n délé orí ibùsùn Ànábì nígbà wọn kẹrin mọ́lẹ̀ báyìí ó bá di alẹ́bùnà àbítọ́lì òun dẹ̀bi akin ọkùnrin ẹ̀ẹ́dẹ́gbẹ́ Ànábì làwọn wà Muhammadu làwọn wà wọ́n yóò travel ìgbàwá mi gbọ́ wáyé pé pàtàkì ní ibi jáde gan ó pàdé wọn lọ́nà nínú ìgbàwá mi inú ìtàn ó pàdé wọn lọ́nà yẹn ni ayé ẹ̀dọ́ wájà ńlá mi bẹ́ẹ̀ ni àìrí ìmúsàdán wà mí ní kálífì ìmúsàdán fáàṣẹ náà fàmúlá yìí sì rú náà àwọn afáwọn adé ẹni mọ́ ìmọ̀ ń lo wáyà o tẹ́ ẹ̀ mọ́ ń lò tẹ́ ẹ̀ fún yín tó bá dàgbò méjì òru pẹ̀lú ẹ̀rọ mọ́pù ẹ̀mí lórí fóònù rẹ̀ pàdé pẹ̀lú àìsí ìbàdí ọlọ́run ni wọ́n jà ní náà báyìí ní àìní ìsàdán ọlọ́run ni wọ́n ṣe dúró tó ń bọ̀ wá tó pàdé wà náà nìyí a fi èdìdí àti di wọn lójú
wà mí ní kálífù yìí sádẹ́n bàtà náà tó ti fi wọ́n sílẹ̀ náà wọ́n ti gbá kí làkẹ́ ìjà gbá Muhammadu ọlọ́run di wọn pàbẹ́ wọn làákàyè wo kò forward kò move forward kò dé back forward ojú kan ló wà ọlọ́run nípa àkùṣe ìnáhùn ọlọ́run ni a di olórí pàápà hùm láàyè bùsìrò wọn ò rí náà ìgbà wà kàn lè lókè ẹni bẹ́ẹ̀ màtá wà wọlé tí wọn bá náà sì náà ó jọ wọn lójú wọn fẹ́ràn náà sì fún wọn fi pa gbogbo ẹnikẹ́ni tó bá dúró tó fi hàn lọ́wọ́ ìmánàn ní ti ìgbàgbọ́ wọ́sẹ́ni ọ́n tòdodo wàláhì agbára kékeré ò lè ká ètè kékeré ò lè borí ẹ̀ àdéhùn náà bá lè ìfánábí nìkan sọ̀nà máa sọ̀nà ẹ̀rù àdábìnrin kan ọ̀la kékeré yóò mọ bẹ̀rù rẹ ni torí pé ẹni tó dá kékeré wọn náà bẹ̀rù ẹ̀ náà bóun ni nígbà tó bá ti ń bẹ̀rù ọlọ́run tó dá kékeré bóun ni kékeré tọ́lọ́run ọba náà ṣe wá ní bẹ̀rù wọn tó ń bẹ̀rù ọlọ́run. ìdásí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala oríṣiríṣi ọ̀nà ní máa ń gbà mú àwọn ọ̀tá rẹ̀ ọ̀la oríṣiríṣi ọ̀nà ni yẹn ni mùsùlùmí àfi níwò yìí pé nígbà tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò lọ Sáúdí yóò lọ́dún mẹ́wàá nígbà tó bá dé láàrin oṣù mẹ́rin tó bá parọ́ la ilaha illallah tawhid kò sí ẹbọ kò sóògùn kò sí kíníkà má ṣe kíníkà ẹ má lọ pàrọ̀ kíníkà kò sí nǹkan àti bá kẹ́rà ẹ̀ ló yẹ kíníkà. àwọn máa ń wo ọjọ́ sọ rẹ o sí Sáúdí o ya ìgbẹ́ ìlú lọ ló wà yìí àsọgbó òsì nígbà yìí ó ya ìgbẹ́ lẹ́kọ̀ọ́ ni ọlọ́run wa lè wá kánà kígbe ọ̀rìn wa mú òun náà lójú ọ̀nà ìrìn àjò ó bẹ̀rẹ̀ pé tàwọn ìdíwà yìí kò ṣiṣẹ́ dáadáa Nàìjíríà yìí wàhálà ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dí láti Saudi ní táwọn bàbá ń ṣe níbi àrùnjù àsokọ́ pàrọ̀ òǹdè gbẹ́rẹ́ àgbékọ́ ẹ mọ̀ra àwọn oníṣẹ́ àbí Nàìjíríà wà yìí tabati Saudi àwọn ṣe la ilaha illallah ṣùgbọ́n nígbà yìí la ilaha illallah tó fi tẹ ọmọ ọkùn wọ́n á fi ṣíríkù wọ́n fi kún ìmánì èmi wọ́n bí tí iná àtọ́bí ti máa ń pàdé àdáyẹ̀rẹ́ lẹ́nu tó dá sí tíráta rẹ pé ó ń bẹ ọlọ́run ṣe báyìí fún mi ó ń kí ni wákàtí márùn-ún ọlọ́run wá ní ìdáná ó wá tó rà kí mo jáde afá ìjáde kí nù ń bọ̀ afá afẹ́kàn mo fi dé ẹ̀jẹ̀ wá kí nù èyí náà kí rẹ̀ yìí ni akọ̀fù irọ́ tó bá padà yá afá tó dé ẹ̀fì nílẹ̀ lóde wọ́n rán yín sí mi ó ti dójú ẹ̀ nìyẹn láti jẹ́ ìlú náà àbí àkọ́mú ṣiṣẹ́ owó náà ní àwọn ilé kọ́ ẹwọ John ẹwọ Paul ẹwọ Chinyere ẹwọ Tiwanko ẹwọ Ṣògbódàrè ẹwọ Ògún pàwọ́ ẹwọ gbogbo ẹ̀ ìyẹn mẹ́lẹ́ mi tẹ́lẹ̀ mi fẹ́ Islam sílẹ̀ kó bó síbò mi ètò ẹlòmí láti nù páànù tó fi ń dín ẹyin ló ti bọ́ sínú náà ok ṣe wọ́n pẹ̀lú yóò ní owó torí ọmọ náà ló ń wá owó ló ń wá iṣẹ́ ló ń wá ọkọ ló ń wá ìyàwó ló ń wá ẹ̀rí àfisùn náà lẹ̀ ẹ̀kan rí i láti di ọjọ́ lọ tàájú di Sunday tàájú di Monday mọ̀sán láti Sunday láti bẹ̀ lọ ẹ̀kan rí i mẹ́rin nǹkan ló ń wá níbi káàkiri tó bá wá káàkiri tó bá wá rí nǹkan tó ń wá àwọn wà lọ́nà òtún láti nígbà náà àkọlẹ̀ wáyé ká máa lówó ó wá ṣeéṣe kó wá ti kèfèrí sọ́lọ̀ ẹ̀rí kó ṣe kèfèrí sọ́lọ̀ látara tó wá ọlọ́run ó dèdè sọ́lọ̀ ètè ní o wọ́n èyí sí ọ̀ nígbà tí bá sí ọ̀ ti fẹ́
tí má fi tó fẹ́ má fi sìn ẹ́ wọ́n ló dànù lò ọlọ́run náà wà á tètè sí àwọn afúnni tó ń fẹ́ àwọn àpapọ̀ kéde láì mọ̀ pé tó ló bá fi lè fúnni tó ń fẹ́ ibi tó wà yẹn kò ní kúrò bẹ́ẹ̀. anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní idha ra'ayta Allaha gbàkígbà tẹ́ bá rí pé ọlọ́run bá Allah yu'til abda ọlọ́run fún ẹrúsìn rẹ̀ ala ma'asihi lórí pé ẹrúsìn ọlọ́run ṣe ọlọ́run in tó ń ṣe ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ìṣòro fún ní tó ń fẹ́ arábìnrin ma yuhibbu ọlọ́run fún ní tó ń fẹ́ fa'lam ẹlẹ́mọ̀ annama huwa istidrajun títọ́ náà máa fún yìí ẹ̀dẹ́ ni kìí ṣe ní istijaba nígbàdúrà kan ẹ̀dẹ́ ni ọlọ́run dẹ́ni ilé máa fi ń sọ lọ́pọ̀lọpọ̀ lórí mọ́sálásí wa yìí pé àwọn mùsùlùmí ká máa tara wa jẹ òṣì ń bẹ nẹ́ẹ̀sì ìsìlámù olùsí ń bẹ nẹ́ẹ̀sì ìsìlámù bẹ́ẹ̀ náà ọrọ̀ ń bẹ nẹ́ẹ̀sì ìsìlámù olówó ń bẹ ọlọ́rọ̀ ń bẹ nẹ́ẹ̀sì ìsìlámù òṣì ń bẹ nínú kúfúrù olùsí ń bẹ nínú kúfúrù bẹ́ẹ̀ ni ẹ̀dọ́ lọ́rọ̀ náà bẹ ọ̀rọ̀ náà sì ń bẹ ń bẹ so ayé fi ọ̀rọ̀ èèyàn lówó kò léwó èèyàn bímọ kò bímọ èèyàn ní ayé fi mọ̀ pé ẹ̀sìn wo ló jẹ́ sí òdodo kò túmọ̀ bẹ́ẹ̀ in fact àwọn àdúgbò báyìí o òkè túnde ní o ìlódé gbogbo tí wọ́n dè mọ́ lára òkè túnde tó ti tú sẹ́lọ̀ ń gbàgbé rẹ̀ ìsìnkìráj yẹn ni mùsùlùmí ayé fífi irú nǹkan bẹ́ẹ̀ ṣe wá sí gbogbo ẹnikẹ́ni máa ń fi nǹkan bẹ́ẹ̀ ṣe wá sí wàláhì ẹni ẹ̀ ó ń da igba dáwà ó ń dànù ẹ wá sí Islam ẹ máa lówó ẹ wá sí Islam ẹ máa bímọ ẹ wá sí Islam ẹ máa lọ́kọ ẹ máa níyàwó ẹ máa àìríṣiwá ìyẹn gẹ́gẹ́ ní oníṣẹ́ wá sí lọ́dọ̀ àwọn kèfèrí títí bóyá súnmọ́ gọ́mẹ̀ pàrọ̀ oníṣù gbogbo òṣòro ni mo ti gbé wá o olúwa mi gbogbo òṣòro ni mo ti gbé wá o bá mi sọ ní pẹ̀tẹ́lẹ̀ ìṣòro ọmọ mi mẹ́wàá ni ìṣòro tèmi ogún ni pé pàrọ̀ oní Sunday tèmi the same ìṣòro náà ló gba ní Sunday tó mọ̀ láti gbígbà tí láti mọ́tọ́ ní ṣe New Year resolution náà ní ṣe pé the same ìṣòro kan náà ni ṣé yẹn nídìí wá sí yẹn nídìí ká pípé yẹn ni Nàìjíríà gan fúnra ẹ̀ gan ó wà nínú ìṣòro kí ẹ máa sọ pé Nàìjíríà gbogbo ìṣòro wá òun parọ́ ni ìṣòro tí Nàìjíríà gan bẹ́ẹ̀ tí wọ́n náà sì jẹ́ kan nínú ọmọ náà ní ọmọ Nàìjíríà yìí ìṣòro epo bá a fi sáàmù 27 bá mi béèrè ṣùgbọ́n wọ́n ń fi eléyìí wọ́n fi ń ta àwọn èèyàn wọn lọ ọmọ kan tí ó bá mọ̀wé ọmọ kan tí ó kì í kan tó dọ̀rù ọmọ kan tí ó kì í ta tí ọjà rẹ̀ kì í mú dáadáa wọn á ní kó wá gbomi àdúrà ẹ mọ̀ nínú ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà náà àwọn babaláwo àwọn àfáà àdá ń tẹ̀ sọ yẹn gbogbo iye o kí ní kàn bẹ táàṣù ajẹ́bí dẹ́rìn ẹ mọ̀ o wọn là bí àtẹ́kọ́ sí mi o torí mi tasílẹ̀ rárá torí fún ẹ̀kú yìí ẹni wọ́n gbà ń gbọ́ gbogbo Nàìjíríà ẹni fún oní nìkan tó ní nígbà tó sọ pé òun nìkan lòun ní ẹni mi ò ní bóòlù orí jẹ náà ní wú ẹ̀yìn kan lẹ́ni ṣé àmọ́ ìkẹ́sì ni pé lọ́hàgbà àwọn àbá àbí ọlọ́run kó bá fi mú wọn gbolẹ̀ àbíká ọkọ̀ ní kọ́lọ́run kó bá wọn kó tún wọn sí náà tó bá ní gbára ọ̀fẹ́ tọ́lọ́run tọ́ wọn ṣe ọlọ́run bá fi mú wọn gbolẹ̀ orí ibi tó bá wà láwùjọ wọn máa ń dá àwùjọ náà òru ní Islam fi gbé dájọ́ kẹ́ bá ti mú wọn ẹ̀yin ìjọba mùsùlùmí ẹ máa dá wọn dùbúlẹ̀ ẹ máa bẹ́ wọn lórí ìdájọ́ wọn nìyẹn wọ́n bẹ́ wọn lórí ni torí pé mélòó wọ́n ti ṣòfin ẹ̀ láàrin ọkọ àtìyàwó wọ́n ti ṣòfin ẹ̀ láàrin bàbá sọ́mọ wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tó ti tò wọ́n ti dàrú lórí irọ́ sí lórí irọ́ ni gbogbo àpá àkà mọ̀lẹ́bí wa ni má wọrí àbá ìṣiṣẹ́ kan iṣẹ́ yìí kọ́lámù tá a fi gbẹ á lọ rà ní Kogi ọ̀tún tá a lò á lọ rà ní Ìlọrin wàhálà táwọn lò fún
kò síbi tí wọ́n ti ń tà láyé tó ju Kánò lọ. ṣe é kó ti pa ó ti tàbí ó ti tà transport Kogi transport Ìlọrin transport Kánò ilẹ̀ tí wọ́n lè dìbò padà wá sọ́yọ́ onírà gẹ́gẹ́ o àmàtọ̀ fídíò onírà gẹ́gẹ́ wàláì onírà gẹ́gẹ́ nínú yàrá rẹ̀ náà yóò ti máa kú báyìí yóò ti máa kú yóò ti mú ké yóò rọ̀ wọ́n sí akàndá tààdá sí i àwọn àpòjì ní ìdìbò rẹ̀ tó lọ́ bá sì dé yóò sì dúró fún mi a ní kó mú sojú òun kó ṣe àhà láì lẹ́ẹ̀mẹ́ta tó bá ti mú báyìí mú fásitì yìí àní ẹ̀mú kan ẹ̀rí pé òun náà sì mú pẹ̀lú gbàgbọ́ pé àjẹbí bẹ́ẹ̀ nìkú omi àmú ní omi àmú àti ọ̀tú omi àmú àti ọ̀tú àìmọ̀ ṣe wọ́n jọ́sí o in fact business mi kàn lọ sí gan-an ní ó ti dẹ̀rú àbá ó ti dẹ̀rú àbá àbábà tí wọ́n fún àbábà tó fún yàn ní pépà tó ní tẹ́ ẹ bá ti délé pépà yìí ẹ̀bí ọ̀rí sábẹ́ pílò yìí tẹ́ ẹ bá ti wá jí pépà yẹn mú wá bó bá ti jẹ́ àmọ̀mọ̀ ní pépà yìí ẹgbẹ́ ní onísùn àbí oṣù because kádàrà rẹ̀ ń bẹ ní ìgbèrí rẹ̀ onísùn tó bá jí báyìí ọ̀dọ̀ àfáà ni tó bá ti wá mú ọ́sọ́dọ̀ àfáàtọ̀ dídì ilé ajẹgbẹ́ lọ́yọ̀ọ́ àwọn atakandu pépà mi gan ibùkún ní ló fẹ́ nìyẹn o àwọn aṣíwáyé tó mọ̀ fún náírà àwọn afẹ́ra náà tí ìbẹ́ ti máa ń sọ kí ní ìfún bẹ́ẹ̀ kẹ́ máa ń rí gan ìmánì lẹ́gbẹ̀ẹ́ pé ti gbà sára dáná ìmọ̀dé kódà ìmọ̀dé lè fẹ́ lè fẹ́ ṣéèkì gan tó bá ń fẹ́ra náà báyìí gbogbo ń táfà fi kọ̀ síbẹ̀ àmọ́ wá jáde bí àjẹ́ pé èèyàn fi bẹ́rù kọ́ ẹ máa rò pé báwo ló yẹ jẹ́ ní mo làfà àti bá láti bó síbò àṣírí ẹ̀ ṣẹ́ mọ́ àtọ́mí kẹ́ lọ́mọ́ lò ó kí ni wọn náà wá dé wẹ̀ wọ́n pọ̀ dáadáa lè wà. iná máa ń lò ní pé wọ́n á lo kọ́lámù àti omi ọsàn wẹ́wẹ́ àbí ìgbálẹ̀ àbí kọ́lámù wọ́n á fi kọ gbogbo á ti kọ nǹkan ìdẹ́rùbà àwa àjẹ́ olórí mẹ́jọ àwa làwà lẹ́yìn ẹ̀ àfi tó o bá mọ àbá kan náà ń pè ní àbá báyìí tó bá sọ fún ẹ tó bá lè ṣe nìkan ló fi ní láti wọ́n ti kọ́ gbẹ̀ gbẹ̀kìrì yóò ní hàn kò ní hàn nígbà tó fi ọsàn ẹ̀wẹ́ kan kò ní hàn kódà kẹ́ lo sẹ́kápù 25.9 kò ní hàn plus kò ní hàn àmọ́ tó bá ti gbé fún báyìí ló ẹ̀ka pípa lásán tó bá ti pẹ̀lú abẹ́ ló báyìí àgbà fi ẹ̀rọ náà báyìí gbogbo tó kọ sí àkọ́mọ jáde wá ni a máa clear báyìí wọ́n náà ọmọ wa ń kàrò gan báyìí fún ọ ò ní pẹ́ jáde àfa ìdákun ẹgbà mí gbogbo eléyìí ète ni àwọn tó ń lò ète eléyìí tí ẹ̀ sì dá yóò dá bẹ̀rẹ̀ pé owó tẹ̀ ti bẹ̀ lálùjọ nù àwọn kan bẹ tààrà ní títí wọn tààrà oníṣẹ́ wọn soníṣókí mùsùlùmí ká gbà wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kì í pa àwọn ẹrúsìn rẹ̀ kì í pa wọ́n tì ọlọ́run bá kò sì gbàgbé ó mọ̀ mí ó mọ tó ń dùn wá kódà àwọn agbóhùn ó mọ tó ń dùn wá lèdì ìbájú òwe sì wá ní ọkẹ ọyá abálàtì kí ló ń dùn ẹ̀ ó pọ̀ gan àti gbọ́ ká márùn fún wa mo nídìí owó ìsìn náà bẹ̀rẹ̀ mi ẹ̀rọ mi sí méjì àwọn agbóhùn ọmọ tó ń dùn wá dídí ìsìn
ṣùgbọ́n náà mọ tó ń dùn wá ṣẹ́ni tá àrùn ó ń dùn wọ́n yẹn ó lè má jẹ tó lórí fún wa bẹ́ẹ̀ sì ni tí ó dùn ó lè lórí fún wa wọn lókùnbà tí yẹn bá ti dúró tó ọlọ́run ọba yóò jẹ atọ́nà fẹ́ ní ẹ ẹlòmíín bẹ owó òfin tiẹ̀ kò yẹ kó lówó fìrẹ́wọ́n náà fẹ́ kó lówó àbúkọ̀ yẹ kó lówó kí ló sọ ní tó dì kò fi tiẹ̀ fi tiẹ̀ kò yẹ kẹ́lòmíín lówó bẹ́ẹ̀ náà ni kò yẹ kẹ́lòmíín jẹ́ olòṣì kékeré bó ṣe yẹ kẹ́lòmíín jẹ́ lóṣì bẹ́ẹ̀ ló yẹ kẹ́lòmíín jẹ́ olówó tó ọlọ́run ló mọ tó fìtì oníkálukú wa yẹn mùsùlùmí tá a bá ṣàdúrà ká mọ bá sì gbàdúrà wa kalẹ̀ lọ́dà kò fún lówó lọ́dà kò fún lówó owó tí ó pọ̀ tí ó pọ̀ tí ó pọ̀ tí ó lóka ìyẹn ní kọ́ni tọrọ mọ́ tọrọ owó alágbàríkà wọ́n sì ní ìwọ náà gbé mi dìde láwùjọ àwọn olòṣì ṣèmí lólòṣì wọ́n á gbé mi dìde láàrin àwọn olòṣì ká ló sọ fún ẹ pé ìjẹ́ olòṣì rẹ yóò wúlò fún ọ àìmọye olòṣì tí ó bá Allahu Akbar Allahu Akbar ẹ̀yìn ẹ̀mọ ẹ̀tí dé ńgbò láti ṣú ìtàn náà ebi ìpani kọ́nà mi wọ̀ olòṣì kan náà nìyẹn àmọ́ Ọlọ́run ló mọ̀ ipò tá a bá wà tá a sì rí pé à ń rí ìjọsìn tọ́lọ́run ọba ṣe ká dúpẹ́ fọ́nà ọba lórí ẹ̀ ká mọ wá bẹ̀rẹ̀ istiqama ìdúró sísìn steadfastness ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀ torí pé ipò tá a wà yìí àwọn kan bẹ́ńbẹ́ wọn ò rí tọ́lọ́run ọba rò rárá bẹ́ẹ̀ ni kò tá à ń fẹ́ tá a fẹ́ lé àwọn kan ti débẹ̀ wọn ò tọ́lọ́run ọba rò rárá anábìá Muhammad sinari ọ̀dúnrún máa tahtakum ọ̀dúnrún máa fawqakum ẹ máa wọ àwọn tó jù yín lọ níbi tẹ́ ẹ fẹ́ wà lẹ́sìn tí wọ́n lẹ́sìn ju yín lọ wala tanzuru máa tahtakum wala tanzuru máa tahtakum ẹ máa wọ àwọn tó wà ní abẹ́ ẹni níbi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tó ju ọ lọ láàmú wò èmi tí wákàtí máa rà mí ní inú náfìlà wa ẹnì kan mú náfìlà wa ẹnì yìí jù mí lọ eléyìí ó mú wa yóò sọ wá dákín ká lè kọ̀mpútì pẹ̀lẹ́ nìyí wọ́n ní wọ́n mú náfìlà wàhálà tí ó lè yàrá ìlú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ò ti kí rárá tó bá ní ìfẹ́ ẹgbẹ́ tí ò kí rárá wọn náà padà dé tí ò ní kí torí ọ̀rọ̀ ẹ̀sìn á máa wo àwọn tó jù wá lọ tó ti yé ká lè bá wọn torí àtànáfùs fil a'mal as-salihah ìmọ̀ competition ká máa compete lórí iṣẹ́ lóore Islam fọwọ́ sí ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ lé ayé owó ọmọ ọkọ aya ilé ọrọ̀ àlàáfíà ọ̀rọ̀ lé ayé àwọn eléyìí a máa wo àwọn ẹni tí ń bẹ lábẹ́ wa níwọ̀ àwọn tó tá a jù lọ àbáwọn tó jù wá lọ so a máa wo àwọn tá a jù lọ tá a bá ń ṣe bẹ́ẹ̀ a lè lanu àti dúpẹ́ fọ́lọ́ èmi nìkan náà pẹ̀lú àìríṣẹ́ mi èmi nìkan náà pẹ̀lú gbígbàrí nìkan ni mo ń mú láàárọ̀ lálẹ́ ọ̀sán nìkan ni mo ń jẹ ẹ̀bá 50 naira láìsí omi ọbẹ̀ ń bẹ̀ èmi nìkan náà ṣe ẹ̀rọ pítà tẹ́ni ẹ bá ronú tó wá wọ àwọn tó jù lọ wàláì kò ní láti pé alhamdulillah tó bá ọmọ àwọn kan wà náà ìyá yìí pọ̀ akàwé ẹwọ àwọn tó kàwé àwọn ẹgbẹ́ wa kò ní mọ̀ bọ́lọ̀ sóre fún mo ní àbáwọ̀ pé àwọn kan mọ̀ bẹ̀rẹ̀ lójú tí wọ́n rí jẹ àwọn kan mọ̀ jágori àwọn kan pẹ̀lú bó yé mú gàrí kò ní mọ̀gbà tó sọ pé alhamdulillah ẹ̀wù ká tó ní àdánwò Boko Haram ní Nàìjíríà wáyé lára ìlú tí fọkànbalẹ̀ bẹ́ẹ̀ lágbàá ayé Nàìjíríà mọ̀ jẹ́ nínú àwọn ìlú nínú àwọn ìlú àkọ́kọ́ Nàìjíríà ní Nàìjíríà wà bá ní Nàìjíríà ìlú tó ní fọkànbalẹ̀ jù the most peaceful state ní Nàìjíríà ó ní Maiduguri ṣùgbọ́n nísìn ó sì di no-go area wọ́n ní kó ń gbéjáde lọ sí Maiduguri o ìjáde rẹ̀ mọ́ ní Ìlọrin Ṣakí
wọ́n lọ Mọ̀dúgùrí o lẹ́ni wọ́n sì bọ́ọ̀bù Saudi Arabia mo fi àwọn èèyàn kan tó ti káwọn àti ìgbéyà òkè Nàìjíríà ní Saudi ń gọ́ lẹ́ni àwọn èèyàn ti jí mọ̀ bọ́dẹ̀ ẹ̀ tó mọ́ṣáláṣí àwọn ṣíà ni àwọn Daesh àwọn ISIS àwọn claim ẹ̀ èèyàn 119 ònàgbọ́lọ́ lọ́tútù àwọn 19 nínú àwọn 119 wọ́n ti dòkú 100 ló wà ní kọ́má wọ́n wà ní kọ́má ìgbéyà èrò ayé ni àbí la ilaha illallah so kò sí mọ̀ balẹ̀ mọ́ nílé ayé táà náà bá ń wọlé alhamdulillah àgbọ́ gbì nígbọ́sẹ̀ àgbọ́ láwùjọ ẹ bá ìjókòó ìdájẹ́ ẹ̀rọ ìwé ìdájẹ́ ẹ̀rọ ọ̀hún olùkọ́ bẹ̀gá sí pé bá ṣe wà níkàlẹ̀ yìí inú fo àyàfo mọ́ṣẹ́ wo báyìí lọ́wọ́ báyìí ó lè dùn bí àbíkó dùn bí kò sí yẹn ní ìgbà yìí kò sí yẹn ẹlòmíì nínú bá kára gan máa ń gbọ́ wá sí ti gbọ́ yóò gan dùbúlẹ̀ yóò bá sùn lọ bá gan kò sí bọ́ǹbù ní central mosque Kánò ní Kánò ẹnì kó wà ní ojú sun jímọ̀ tí bọ́ọ̀mù ti dún jáwé pẹ́ wọlé tó kú èso tó jọ kódà ẹlòmíì gan lágbà yẹn gan kò níbẹ̀ mọ́ ẹlòmíì kùrùsí ní mọ̀ká mọ́mù ti yáyọ́ náà sú ní mọ̀ká kùrùsí jẹ́ líláfi kùrùsí wàá mọ̀nà hó mi ní kọ́fí torí tó ti rírí ṣùgbọ́n ń bẹ̀ pé àìkùsí yẹn kan alhamdulillah wallahi orí lálẹ́ wallahi orí ìfọ̀kànbalẹ̀ orí lálẹ́ ó dáa ju ó lóore ju oore owó lọ ó lóore ju oore owó lọ ẹ̀wù tálíkà alhamdulillah ǹjẹ́ ọlọ́wọ́ bò dìkú ẹrù fún wa á mú gàrí á jẹ gbogbo á jẹ síbẹ̀síbẹ̀ kò sí kánsà kò sí gbogbo oríṣiríṣi àwọn àmì mọ́tò lówó ọlọ́wọ́ bí ká wá àfọ̀pá kù abẹ́ẹ̀ni kú ni mọ̀tálíkà olóyè bẹ́ gbọ́ pé ẹbẹ̀ kú o ìfún bẹ́ gbọ́ nígbà tí ẹbẹ̀ kú àrùn wọn àwọn ni ẹ̀wọ̀n kí yẹn kárùn rẹ̀ bẹ́ẹ̀ náà alhamdulillah ọlọ́run bò ṣètò abẹ́ tó wá níbi ìfọ̀kànbalẹ̀ jésù eléyìí ló bí ìfọ̀kànbalẹ̀ wa àmọ́ wá dúpẹ́ ọlọ́run ọba lórí ẹ̀ oníṣòkè nínú àwọn ìròyìn ọlọ́run ọba yìí tí àfa wa mú wá alimakru àti alkaid àti alhal àwọn ìròyìn fún wa pé ó túra wọn pàrọ̀mbarì ọ̀nà ìkàtọ̀ tó bẹ́ẹ̀ ète àbí ẹ̀dẹ́ àbí plot àwọn ìròyìn yìí àìsí ìròyìn ọlọ́run àìsọ́pọ̀ ọlọ́run ọba tó máa ń dètè ní àìsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba máa dètè nígbà tí ẹrú sí rẹ̀ tó bá fi ète bá lò bí yẹn bá dètè sọ́lọ́ ọlọ́run ó dètè sí ṣùgbọ́n bí yẹn bá dètè sọ́lọ́ ọlọ́run ọba ò dètè sí kálọ̀ ọ̀nà Qur'an yakiduna kaida wa aqidu kaida wa makaru wa makara Allah so àwọn èèyàn náà gbọ́ pé ọwọ́ ìmọ̀ dètè sọ́lọ́ ọlọ́run tó mọ dètè sí wọn so àwọn òrìn mẹ́ẹ̀ta yìí kì í ṣòro ìta àfi mọ́ ròyìn ọlọ́run bákan náà a sì gbọ́dọ̀ mórúkọ ọlọ́run bá jáde nínú ẹ̀ káni ọlọ́run bá òun náà ni alimakiru ọlọ́run bá òun náà ni alikaidu àìsàn bẹ́ẹ̀ sílẹ̀ yìí nínú àlàyé òun náà insha Allah àátùmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àbí oṣù kọ́sẹ̀ àtàdọ́ àti oṣù na next week ní tí a láǹfààní sí òun náà ni kọ́sẹ̀ àtàdọ́ àwọn béèrè wa láǹfààní láti gbà àkè ara wa létí àwọn tí a bá jẹ gbèsè Ramadan àsìkò tí a wà yìí àsìkò tí a láǹfààní láti máa san gbèsè Ramadan wa ni pàápàá jùlọ àwọn obìnrin àwọn ọmọ ní ọlọ́wọ́ ìbìnrin kìí pé bẹ́ẹ̀ ni èmi kìí pé ní ìgbẹ́ ọlọ́wọ́